Àwọn tó ń sọ̀rọ̀ Kwara Kogi ẹ jẹ́ farabalẹ̀ fún mi dáadáa. Ṣé àwọn kan ti ṣe tribal and partition ní 1884 wọ́n ti pín fúnra wọn, wọ́n ti pín. Mo sọ fún yín rìnnà, Pọ́lọ̀ sọ fún mi pé ṣé mo rí ilẹ̀ Yorùbá èyí tó kù yìí níwọ̀n bá bi tó kù yìí ọ̀rọ̀ ni o. Èyí táwọn èèyàn rò pa wọn rí wọn sì rí wọn. Pé a ṣẹ̀ṣẹ̀ máa wípé tá a bá padà sórí ilẹ̀ wa tá à ń ṣe ìjọba wa tá à ń gbórí ilẹ̀ wa àwa rí nǹkan tó wọn náà ṣe fún wa lóko. Àwa rí ọ̀dà àrí ọ̀rọ̀. Wọ́n rí díẹ̀ nú ẹ̀ tí wọ́n ti jẹ́ káwọn èèyàn mọ̀ ó pẹ̀lú nǹkan tó ṣe ń sáré wèrè kiri o. Wọ́n sì mọ̀ pé Yorùbá ń lọ, Yorùbá ti lọ, Yorùbá ti dúró, wọ́n mọ̀. Ètò kù ní kókè jẹ́ káwọn gbé irinṣẹ́ àwọn jáde divide and rule. Òun náà ṣe ń pàtàn wèrè lẹ́kọ̀ọ́. Gbàtàn rí pé tàn wèrè òṣìṣẹ́, wọ́n tún bọ́ sórí, wọ́n tún káwọn nǹkan jáde. Wọ́n tún káwọn wèrè míì jáde. Àwọn táyé wọn ti bàjẹ́. Wọ́n tún pàtàn lórí Kwara and Kogi. Ọlọ́run ọba mi o. Èyí tó wá wọ́ọ̀sì ni pé kọ́ máa tẹ̀lé àwọn kàwé. Ẹnu ìwé wo náà kà? Ìwé náà dà. Ìwé náà dà. Ṣé bí ẹjọ́ fún ní àwọn bá wa pẹ̀lú ìmọ̀ ní ìwé educational system? Ẹ gbà á lọ́wọ́ wọn. Brọ́dà mi gbé sókè padà fún mi. Níbi educational system yẹn. Ẹ jọ Macaulay. Kí ló sọ? 1 minute more. Ṣọ̀dí ẹ̀ máa ṣe máa ń mọ̀wé àwọn mọ kí ni? Èyí tó da tó ti gbà. Èyí tó wá gbé wá tí ò da. Ẹ wá lẹ̀ mọ tí ò da. Wọ́n kọ́ wa ọlọ́run wá jẹ́ kọ́kọ́ wa ń kọ̀ púpọ̀. Wọ́n kọ́ra àwọn kọ̀ púpọ̀ nìyẹn. Àbẹ́ẹ̀rí. Ẹ gbọ́. I propose I will replace her old and ancient education system. Ẹ gbọ́. Her culture, for if the Africans think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native culture, and they will become what we want them, a truly dominated nation. God bless you. So ẹ jọ ìwé wo náà kà? Tó dá kán kàwé ni wọn ní máa sọ̀sọ̀ kú sọ̀tọ̀ sọ̀. Ẹ jẹ́ àlọ́ sórí Kwara àti Kogi. Ilẹ̀ Yorùbá ni. Lára àtàn tá à ń sọ yìí ni o. Tọ́rọ́ fẹ́ máa pàtàn kíkàn. Fẹ́ máa pàtàn wèrè lẹ́nu. Ọlọ́run ò pín ilẹ̀ Yorùbá ẹyọ kan ní. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ kíní kan all the time? Mo máa ń repeat ẹ̀ wípé Ọlọ́run bomi pín, ó pín dáadáa, ó ti pín gbogbo ẹ̀, everything, ó faṣọ pín, ó fèdè pín, ó fóúnjẹ pín, ó tún fi omi pín. Ṣé ẹ mọ̀ pé repeat ẹ̀ tí mo máa ń sọ? It is true. Tí bá dẹ̀ dé orí Kogi, màá ní nínú ẹ̀ ní tiwa. Èyí tó jẹ́ tiwa àmọ́ gbogbo Kogi kọ́ ní ti Yorùbá. Àwọn olójú kòkòrò náà gba nǹkan tó ń ṣe tiwa. Àṣà lọ bá nǹkan tí ò ṣe ti àkọ́ tó lọ fún ọtẹ wa lọ́rùn. Tí wá lóde tó jẹ́ fáwọn kò ní jẹ́ ká nífọ̀kànbalẹ̀ ṣe nǹkan tiwa. Jẹ́ fáwọn èèyàn tiwa náà tún wá lò. Máàpù tí ẹjẹ́ astọ́dì máàpù, a máa astọ́dì máàpù léde dáadáa. Nọ́mbà 1 nìyẹn. Ṣẹ́tìrì. Nǹkan tí mo fẹ́ kẹ́ máa ṣọ́ nínú àwọn máàpù tí mo ní kẹ́ wò yìí ni àmì omi yẹn o. River Niger, River Benue. Ṣẹ́tìrì o, River Niger nìyẹn o. Ṣẹ́tìrì àmì ibi tí Yorùbá. Ṣé àmọ́ pé mo máa ń sọ gbogbo gbàgbọ́ lọ fomi pin, ó fomi pin. Yes, mo mọ̀ kan tí mo ń sọ. Bọ̀ mi ò kó bọ̀dà, mi ò mọ̀ fáwọn wèrè tó ti torí ẹ̀ ti dàrú kan, táyé wọ́n ti bàjẹ́, wọ́n tún máa lọ sí díẹ̀. Ọba ni Kwara sínú Yorùbá o. Kábíyèsí ọlọ́. Omi lọ́lọ́run bá fi pin. Àfẹ́ tó bá jẹ́ ká yẹ kó pín jàtìjàtì kó pín ládàbàdà. Kó pín tán ló máa ní kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló pín kì í ṣe yẹn o. Wọ́n ti ṣe gbogbo ẹ̀, wọ́n ti ṣe oríṣiríṣi èyí tó wá kù. Ok. Fúnra wọn náà kúkú yá. Ẹjọ́ yẹ àwọn náà ya ilé. Colonel. I'm going on 1 minute. Number 1 should be 1909. 1909. 1909 ni. Èyí tẹ́ wò lọ́wọ́ yìí lórí screen yìí. Yeah. 1909 check the reforms. 1909 ni. Ẹ confirm ẹ̀.
omi ni mo fẹ́ kẹ́ bá mi máa wò ibi tó mi yẹn lọ bó ṣe rìn yẹn ṣẹ́rí omi yẹn gbogbo tó jẹ́ ti Yorùbá nìyẹn Yorùbá rẹ̀ rí yẹn pátá tí ò sí ààlà nínú ẹ̀ Yorùbá rẹ̀ rí yẹn mo ń bọ̀ àlàyé ni màá ṣe àlàyé yẹn dáadáa ṣẹ́jú rí omi yẹn ẹ máa ṣọ́ mi yẹn dáadáa ẹ máa wọ owó ẹ mọ ibi tí ààlà ti Nàìjíríà dé ẹ wá wo ibi tómi yẹn ti ń bọ̀ ṣẹ́rí tó fi désàlẹ̀ ní o ilẹ̀ Yorùbá ní o ṣẹ́rí pé Bìíní Ọ̀yọ́ sọ́tọ̀ níbí nẹ́sìrì àṣàbà so náà tó ń lọ àlábẹ́ yẹn ṣẹ́rí títí désàlẹ̀ níbi tí ogomi yẹn ti pàdé pọ̀ nísàlẹ̀ kó tó wọnú agbami ṣẹ́rí tí Yorùbá nìyẹn gbogbo ọgbọ́n òsì báyìí gbogbo láìní omi yìí wọ́n máa ń sọ dáadáa Ọlọ́run lókè Yorùbá lónìí Yorùbá nìyẹn ìgbà táwọn wèrè tó bá ṣẹ́mọ̀ tó máa sọ fún pé divide and rule ìgbà tó rí wípé eré àti ìbì ní mọ́sàlẹ̀ yẹn níbi táwọn máa ti répo nìyẹn oh God àwọn Yorùbá yìí wọ́n ti advance wọ́n burú jù wọ́n lágbára spirituality wọ́n ga jù ògo wọ́n pọ̀ jù àwọn ò ní rí ibi gbá wọn o kò lè ṣe mọ̀ pé Bìíní tẹ́lẹ̀ wọ́n sì ń pè ní Bìíní empire wọ́n ti wú lórí ó tó àgbàdo ẹgbẹ́ báyà nílò tán Yorùbá mi ògo Yorùbá náà ló tún lọ yẹn ó tún lọ sókè sí àwọn bá ti sá dáadáa empire ni ìwọ tún yàtọ̀ ìwọ tún ṣe jù wọ́n bá tún tàn ṣẹ́rí divide and rule wọ́n bá fi tan àwọn yẹn pé irọ́ ó yẹ kẹ́ dá dúró ni o ó yẹ kẹ́ wà ní odindi empire ni wọ́n náà ní àwọn tó ti parun tó ti gba empire wọn o tó ti gba ògo wọn o tó ti jí gbogbo wọn àlùmọ́nì wọn o tó jí gbogbo artifacts wọn o empire ni ó yẹ kẹ́ yà kúrò kẹ́yìn dá dúró epo tán rí ni o epo tán rí àwọn olè epo tán rí wọ́n ṣe tán àwọn ọba yẹn náà ni ọba yẹn wọ́n ṣe tán wọ́n nìyẹn àyìn náà bá gbà wọ́n bá yọ kúrò ló fi di Midwest òun náà wá sọ òyìnbó kó òyìnbó sí ń sìn wọ́n á ní South ibi ìtẹ̀lẹ́mọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ South kẹlẹ́wà jáde Nàìjíríà wọ́n ya àwọn kan ya olè jólè àwọn tó ń pè lólè lọ pẹ̀lú àti yẹn ti sọ pé gbogbo South àwọn máa sọ di conquer territory tí wọn ò ní lọ́jọ́ iwájú gbogbo South ló pè wọ́n dẹ̀ gbé àjẹjà jáde lé lórí wọ́n ṣe ètò lé lórí wọ́n ṣe tàn wọ́n nìyẹn obìnrin ẹgbẹ́ wọrí gbogbo ẹ̀ wọ́n ṣe tàn wọ́n nìyẹn part of ibi tán pè ní Bayelsa part of the Yorùbá ní owó pẹ̀lẹ́ máa ń lórí map ẹ máa rí nísìnyí ẹ jáde ọba tẹ̀lé ẹlòmíì tí ò bá ẹ lè screenshot ẹ lè lọ print ẹ kéyìn kan jókòó ẹ study ẹ. wọ́n náà bá ti fòtó hàn wá ó ti free wa nìyẹn àti sẹ́ẹ̀tì àdúró pẹ̀lú mọ́ àti mòótọ́ nìyẹn àsìlò pẹ̀lú mọ́. òun rẹ o brother mi ẹgbẹ́ kejì jáde. tábà máa fi dé map 8 àyẹ̀jẹ̀ farabalẹ̀ ẹ má bínú o pé mo gbà àsìkò yẹn à ń lọ sí dórí ìkẹjọ tábà máa fi dé ìkẹjọ ẹ̀ẹ́rì gbẹdẹgbẹ ládùúgbò pọ́sibù nínú tọmọ Yorùbá tó tún wá jẹ́ pé àwọn ọba kan wọ́n pàtàkì tán àwọn ọmọ Yorùbá kan tó tún láwọn ẹ̀dá àwọn pàlùwé kan àwọn náà tún sọ̀tọ̀kúsọ̀ ní Kwara ṣẹ́ẹ̀rí o àwọn amúnisìn ló yá o 1914 lẹ́rí o 1914 ṣe wá rí ibi tí wọ́n ya wèrè dé ṣe rí 1914 tẹ̀ ń wò má pè é àwọn kan ẹ láti ṣọ́ra tẹ bá ń lẹ̀ research nǹkan ó yẹ kéèyàn mọ ìkan rẹ̀ so that téèyàn bá gbègbè gbùgbé wá pẹ̀ wá alájẹlájẹ tèmi kọ́ lélẹ̀ yẹrọ o tèmi kọ́ o mo mọ tèmi ó dàbí ọkùnrin ní ìran Yorùbá tó bá fẹ́ ṣe ìyàwó nígbà yẹn wọ́n máa ń ṣe introduction ọ̀sọ̀ wọ́n máa ní ìyàwó ẹ̀ ìpè kọ́ mú ìyàwó ẹ̀ wá yàgbọ́dá wá kọ́kọ́ mú kàn wá ní ìyàwó nǹkan lè lè yìí ẹ má lu jìbìtì fún òbí ìyàwó nǹkan lè lè bàbá súnmọ́ á lè rọ yàgbọ́ tó bá rí ìyàwó lè lè ó mọ ìyàwó ẹ̀ ó dá ìyàwó ẹ̀ mọ̀ dáṣùkà tó jẹ́ kó yẹ ká mọ ìtọ́ ara wa
àwọn ẹni bí àwọn ẹni èṣù àwọn ẹni ọ̀dánù ẹni sétà ṣẹ́rí wọn wá pa ìtàn kítàn tó wọ́n fẹ́ sọ yìí wọ́n fẹ́ jí ìkórè kan ni o ẹ bá tí wọn tán pàtàn kítàn yìí wọ́n kò lè dé wọ́n fẹ́ jalè ṣe bóun ní ṣe bí statistics lóṣù tó sọ déètì yìí iye wọn tó wà ní ilé Èkó ńgbà yẹn nítorí ilé Èkó ṣe bọ́ sọ ṣé bí Yorùbá ló ní Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n wá yọ sí no man's land àbí òyìnbó náà bá náà sọ pàápàá á ní no man's land ẹ̀yìn ní kìíní kan ní kìíní kan Ọlọ́run ìṣó jẹ burú ti láyé ìkẹlẹ ẹgbẹgbà indigenous people's land ilẹ̀ wa ni kò sí bọ́sẹ̀ lè rí ilẹ̀ wa ni bí táwọn olórí burúkú pin dé nìyẹn àwọn amọ́niṣe ní ìka àwọn ẹni àdánù níbi tó pin dé nìyẹn ẹ máa wo ṣe é rí omi yẹn o ṣe é rí o bó ṣe ń bọ̀ o àti ta ló ti ń bọ̀ ó fi dé Nàìjíríà o ó ń bọ̀ láti ta Nàìjíríà ló ti wá wo agbámi Nàìjíríà ló ti wá gbàmí ní ọ̀dọ̀ wa ló ti wá gbàmí South ló ti wá gbàmí South ló ti wá gbàmí o pẹ̀lú ẹ̀ náà ọ̀rọ̀ omi tá à ń sọ yìí o brọ́dà mi máa ṣe program lé lórí fún yìí o tó bá ń sọ máa ṣe fẹ́ ní pé àwọn olómi gbogbo Nàìjíríà pátá ló lómi ìyí fà tó omi tó wà ní náà ló pọ̀ jù ọ̀dọ̀ wa lọ brọ́dà mi sì máa ṣe fún yín kẹrin tó tún ranjú mọ́ tiwa o agbami kọ́nà tún ṣe fún wa ìwọ́n tún ní kí ló tún dé àfi kọ́nà ṣáà ṣé bọ́lá ló fi gbogbo àtibí tó fi sí ṣé bó ti mọ̀ ọ̀dí tó ṣe oníkálùkù síbi tó fi sí kàn ṣe wá ire tiwọn kàn wá òkú tiwọn kàn lo tiwọn kí ló dé tó jẹ́ pé tẹni ẹlẹ́ni máa ranjú mọ́ ẹ wo gbogbo ààyè ọ̀hún ẹ wo máàpù yẹn ẹ wo gbogbo ààyè tó wà lókè ṣe rí gbogbo ààyè tó wà lókè ẹ wo wọn bá tí Yorùbá ń torí Ọlọ́run tí ó yẹ kán tó náà fẹ́ kù wẹ̀lẹ̀ ẹ wo gbogbo bókè yìí ṣe tóbi tó ṣẹ́kiri ó ti máa ń sọ nìyí ní more than 70% Nàìjíríà ní òkè ló wà ẹjọ́ mélòó ló wà ní ọ̀tún ẹgbẹ́ òsì àtẹ̀gbẹ́ ọ̀tún fọmù nínú ti Yorùbá iná tó ń là yí ọgbọ́n láwọn ṣe Midwest àwọn ṣe South òyìnbó South ayé yìí àmọ́ tó túmọ̀ sí ṣẹ́kiri nínú Yorùbá náà ti sọ náà mú South nínú Yorùbá náà wọ́n tún ti mú wèrè North Central náà yàyàkuyà ṣẹ́kiri o ṣe rí pé ó tọ̀ tó fi wá gbámi láì náà gbámi Yorùbá lónìí ẹ máa tẹ̀lé mi ẹjọ́ tó ọlọ́yà má bínú ṣé ẹ nóòtì ẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ nóòtì ẹ̀ ní o orí mi tá ń lọ gbà tán ti rí pé epo yẹn àwọn ti ṣe àìwò jẹ́ káwọn dábẹ̀ yẹn rú ìbáda lóyún náà ní o òun náà rò pàǹpà fẹ́ lò nígbà tó rí pé ìjọba délé ó ti dé tán yíyíyí kí làwọn máa ṣe báyìí o àwọn láti ṣe wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n ṣe ń jọ́sìn nìyẹn o tán yọ Bìíní kúrò kọjá kí Bìíní máa sọ̀tàn sọmọ Yorùbá kọ́ ni sẹ́fọ́mù dúdú àrí ọmọ Yorùbá ni nà ebi lè fẹ́ ni àbóníràn míì tó kọjá Ifẹ̀ àwọn kan pàtàn fún Bìíní pé Ifẹ̀ ni àbọ̀mọ̀ Odùduwà àkọ́ni ọmọ Odùduwà ni ó lè jọ ọmọ Odùduwà ló bí tó gbé Bìíní dúró ṣùgbọ́n still ọmọ Odùduwà yìí náà ni ọmọ Yorùbá ni Odùduwà fúnra rẹ̀ wá bá ìran Yorùbá nílẹ̀ Yorùbá ni mò ń bọ̀ lórí yẹn pẹ̀lẹ́rì ni wọ́n ní wọ́n pè òsì àwọn kaláwé jáde ládàdàdà òun pòfẹ́sọ̀ bíi ṣe àmàsọ̀sọ̀ kúsọ lẹ́nu fúnra òsì ní Yorùbá Ọlọ́run ṣàmọ́ta ṣẹ́tìrì ò ẹ máa wo ṣẹ́tìrì kí ó dúró tán brọ́dà mi ó yá nọ́mbà 3 wọ́n gbé nọ́mbà 3 yìí jáde lára ti 1909 yẹn ni o wọ́n gbé jáde ẹ máa mú dání ẹjọ́ tẹ bá ráyè ẹ̀yin náà ẹ tún wò ẹ sọ́ọ̀dì ẹ̀ mi ò dárúkọ àwọn ọ̀dún tó wà nú ẹ̀ odò yẹn ni kẹjá máa bá mi tẹ̀lé odò yẹn ni torí mo máa ń sọ gbogbo gbà pé Ọlọ́run fi odò pín àlàyé nǹkan tí máa ń sọ yẹn òun làwọn fẹ́ sọ dé Ọlọ́run ó fi odò ó fi pín ó sì mọ ṣé àmọ́ kọ́ba tó mọ̀ gbẹ̀yìn láti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ó yẹ ká máa yan Ọlọ́run ká máa fògo fọ́lọ́run ni ọba tó mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ ó sì mọ̀ pé nǹkan báyìí máa wáyé ó sì mọ̀ pé colonial master máa wá wọ́n máa ṣe oríṣiríṣi ó sì mọ̀ pé wọ́n máa tún máa bòyà wọ́n máa sọ pé bìkan Nàìjíríà gbogbo ẹ̀ ló mọ̀ ẹjọ́ kí ni tuntun ọba tó mọ̀ gbẹ̀yìn láti bẹ̀rẹ̀
ó máa ló láyé àti ọ̀hún, ó máa ní ìbẹ̀rẹ̀ ní òdòdópin, kò máa sí ọkàn tó sápamọ́ wájú ẹ. This is where 10 million people occupy the southwestern corner of Nigeria along the Dahomey border. Yoruba is one of the earliest and probably one of the greatest independent races in West Africa. Yoruba was primarily filled with farmers. At one time, 70% of the people in Yoruba were people from people who participated in agriculture. And this is the map. One of the greatest. Àwọn aráàlú lọ́tọ́ náà ń kẹ́ tó ń lo owó gidi tó wá yẹ pé ẹ ṣe rí gbogbo àpọ́nlé ẹ gbọ́ pé Macaulay náà sọ tiẹ̀ ẹ wo tẹ́lẹ̀ náà kó kọ tiẹ̀ ṣé ó wá yẹ kó jẹ́ ìwọ̀n yẹn náà máa pè ní àgbájì. Kábíyèsí Ọlọ́run tó yẹ kó sọ pé ìran Yorùbá ló ń tọrọ lójókòó bí àgbájì tó ń tọrọ oúnjẹ yóò oúnjẹ jẹ yóò ríṣẹ́ ṣe lórí ìrábàràbà ó yẹ kí wọ́n kà nínú àwọn tó náà kó sórí omi tó ń kó sí desert pé wọ́n rí ọmọ Yorùbá ń bẹ̀. Tó yẹ kó sọ pé ọmọ Yorùbá ń ṣe ẹrú níbikíbi lágbàáyé. Kábíyèsí o Ọlọ́run o àwọn ọba ìwà bẹ́ẹ̀ o. Ṣẹ́rí Yorùbá nìyí o. Ẹ máa wò lọ ẹ máa bá mi máa tẹ̀lé o. This is the old Ọ̀yọ́ around Jeba area. Mo ń bọ̀ lórí ẹ̀. Mo ṣáà omi yẹn ní kọ́ máa tẹ̀lé fún mi. Ṣé rí pé wọ́n yọ omi yẹn tọ́tọ̀ ń sìn? Ṣé rí pé láì omi yẹn náà fi ya máàpù yìí? Ẹ jẹ́ wo ṣé kẹ̀kẹ́ láì omi máàpù Nàìjíríà yẹn ti River Niger tó fi wá sọlẹ̀ sí agbami òun ni wọ́n gbé jáde. Mo ṣe mọ̀ pé mo sọ ń sìn pé to the left ogun tó wà ní left omi yìí omi River Niger tó fi wọ agbami Yorùbá ni. Nítorí náà nǹkan ọmọ Yorùbá ibi tó ń bùdé nìyẹn ibi tó kù ní. Láti River Niger ní sáàdì Nàìjíríà náà pé ó gbódà ọ̀gbìn kankan yẹn lára ibi tí Yorùbá kọ́ńkà ni. So àwọn yẹn ti bọ́ sí Benin Republic. Láti ibi tí ó ti jẹ́ omi yìí títí tó fi wá agbami ilẹ̀ Yorùbá ni. Yorùbá ló ní. Ṣé bẹ́ẹ̀ rí Ọ̀yọ́ èrí ó lẹ̀ yọ lókè ní etí Niger etí River Niger. Tó yẹ kí ọmọ Yorùbá kan lanu lágbárí ẹ̀ máa sọ̀tọ̀kúsọ. Jákèrè wọ́n máa lo divide and rule. Wọ́n ti rí i pé àwọn Yorùbá ti lọ. Oh God. Èyí kan bú kò tí tó wọn. Wọ́n bù nísàlẹ̀ o, wọ́n bù ní south o, ní midwest wọn o, wọ́n pè ní south o. Wọ́n tún wò kókè ẹ tún jákà wọ́n bù kí ló dé kí ni Yorùbá ṣe fún yín. Ṣé bọ́lá ló pin ìgbà tí ò ṣe èèyàn ṣùgbọ́n ló pomi pín yìí. Ó ti mọ tẹ́yìn olórí fún pàpà àwọn bá ṣe ẹ̀yà aládàánú olófò. Ó ti mọ tẹ́ máa ṣe. Bàbá mi ó ti mọ̀ ọba yérayé àdìbẹ̀fún àìlópin bí má ṣe bẹ̀rù. Ó ti mọ̀ òun ló ṣe yá omi yẹn pín. Ó dẹ̀ pin ní Nàìjíríà débi pé nínú òfin pinnu títí di oúnjẹ omi ijó ní aṣọ kò sí nǹkan tí òfin pín torí irú ọjọ́ òní ni o orí ti mọ̀ fún àwọn èrè kan máa dé àwọn fẹ́ pín bí àwọn fẹ́ pín bí àwọn fẹ́ kú bí àwọn fẹ́ kú tán. Òun rèé òun lè rí yìí o tẹ́tìrì ó yá brọ́dà ní ẹ máa bá mi fi map 4 láti map 4 ẹ máa sọ yí àwọn ẹ máa sọ lọ ẹ máa ṣe fún wọn ẹ máa sọ ẹ jọ ẹ wá bá mi máa lóòtì Kwara níbẹ̀. Ẹ máa wo bí tí Kwara wà o ẹ máa wo omi yẹn ni o ẹ máa wo láì omi yẹn ẹ dẹ̀ máa wo Kwara nígbà tó jẹ́ pé Kwara àti Kogi ló tún ṣe wọ́n sínsìn ẹ já máa wò. Wọ́n ti fèlè ilẹ̀ Yorùbá indigenous land kò ṣeé gbà ẹ lọ wo right of indigenous people ẹ lọ wo chaka ẹ̀. Ṣebí mo sọ kan tó pé àwọn ìran yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà láti after 80 years wọ́n fi bá wọn fà wọ́n dá wọn padà sórí ilẹ̀ wọn. Indigenous land ò ṣeé gbà ta ló ṣépè fún yìí. Ẹ wò. The state of Nigeria 1967 to 1976. Ó ti tó ó wà òkè. Àwọn ẹ lọ máa wò gbà yẹn kò sí state tó náà pé gbà tí àwọn onítìbí wà ṣe àwọn pé region ló wà ṣe rídẹ̀tì yẹn ṣe àwọn pé region ti tán ṣe bá ti rídẹ̀tì ẹ̀sìn mọ̀ pé ológun ti wà ń bẹ̀. Àwọn náà ló máa ń tún èdè ológun o àwọn amúnisìn yìí ni àwọn olè yìí o àwọn to steal to kill to destroy àwọn ni o
Ọlọ́run ti mọ nǹkan tó lè ṣe ló ṣe fomi yẹn pin. Àwọn ológun ló pin o. Military ló ṣe o Nàìjíríà di state. Kò sí nǹkan tó jẹ́ state bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Region ni àwọn amúnisìn fi sílẹ̀ sí. Gbọ̀ngbà tó ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí pin ní state. Àwọn ológun àwọn military àwọn ni wọ́n pín Nàìjíríà sí state. Àkọ́kọ́ ìtọ́kọ́kọ́ pín òun lẹ̀ ń wò yìí. Máa bẹ̀rẹ̀ wò 67 to 76 máa bẹ̀rẹ̀ state méjìlá àwọn ni o ṣẹ́ẹ́dírí àwọn ológun ló ń pín yìí o àwọn náà ti di àwọn 1884 o scramble and partition kọ́mà partition ìlú wọ́n ti di o ṣẹ́ẹ́rí o àwọn amúnisìn inú ilé ṣẹ́ẹ́dírí enemy within ṣẹ́ẹ́rí wọn ti bẹ̀rẹ̀ ara. Ẹ máa wàrà tán dá o. Ó yá. Ẹjọ́ sọ náà brọ́dà mi ẹ má bínú. Ẹjọ́ ẹ má bínú pé mo yọ yín lẹ́nu torí Ọlọ́run. Iṣẹ́ ìlú là ń ṣe. Torí Ọlọ́run ẹjọ́. Iṣẹ́ ìlú là ń ṣe. Ẹ já lọ sórí the next one, number 5. 1970 State of Nigeria, 1976 to September 23rd, 1987. Kẹ́tìrí pátó ti pín sí kẹ́tìrí àwọn Berlin conference kẹ́tìrí wọn kẹ́tìrí àwọn Bismarck kẹ́tìrí wọ́n ti ń pín wọ́n tún ti tún pín o kẹ́tìrí kó ti pọ̀ ju ètò ẹ̀wò dálẹ̀ lọ ẹ lè padà lọ́wọ́ kẹ́ farabalẹ̀ wò dáadáa o kẹ́tìrí kó ti pọ̀ jù lọ kẹ́tìrí ṣùgbọ́n kẹ́tìrí pé Kwara sì dúró kẹ́tìrí bẹ́ńdẹ̀ kẹ́tìrí kó sì dúró kẹ́tìrí. Wọ́n ti pín bẹ́ẹ̀. No, wọ́n ti kúrò ní ara Yorùbá. Wọ́n ti gé part of Bende lọ sí river. Ẹ máa wòran gbogbo ẹ̀ náà máa rí. Gbogbo sí rọ́bẹ̀ ẹ̀rí ni. Òun ló wà bẹ́ẹ̀ gbogbo èèyàn máa rí. Ẹ má bínú sàájọ. Ẹ bá mi kọ́ lọ́n bẹ̀ yìí. Ẹ má bínú. Ẹ bá mi gbé ètò tẹ̀lé sí. Ọlọ́run. Yorùbá ní. O rò pé o fẹ́ cheat o ta ni tíṣà ẹ tó ń kọ ẹ o rò pé o fẹ́ cheat ẹ rò pé cheat ọmọ Yorùbá ẹ ó máa ṣe ó máa ṣe kẹrin tó ń fojú ọmọ Yorùbá rí. States of Nigeria, 23rd September 1987 to 27th of August 1991. Ẹ ti rí. Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti pín sí àwọn máa ń ṣe ń pín sí òkè lọ́hùn mọ́ because wọ́n mọ̀ pé tẹ́ bá ṣe pín lówó ṣe máa wá. For instance nsìn ẹ máa bẹ̀rẹ̀ sí rí tán máa pín àwọn lálẹ́ àwọn máa yọ kúrò ní òkè so that tán bá ń pín owó wọ́n á pín mọ̀ tàbí owó téèyàn méjì máa gbà ó yàtọ̀ sí owó téèyàn mẹ́rin máa gbà. So tó òkè tó bá jẹ́ 10-10 ẹ̀yin méjì ẹ̀kan 10-10 lẹ́yìn méjì péré gbà. Bọ̀ tó bá jẹ́ èèyàn mẹ́rin gba 10-10 jẹ́ àpé 40 ti bọ́ sọ́dọ̀ wọn nìyẹn ẹ̀yìn kan gba 20 bó ṣe rí nìyẹn kan tó ṣe máa ń pín wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn ti Nàìjíríà enemy within àwọn náà tún pín yín o báwọn òyìnbó náà ṣe pín tiwọn káàkiri Áfíríkà ń gbà yẹn o wọ́n pín máàpù tán ya ilé síbi ya ilé sàn wọ́n bá ń pín. Ọlọ́run o ẹ má bínú brọ́dà mi next one. Okay ma. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ rí ni o ẹ má ní mo máa ń sọ fún mi lópin ó yẹ kẹ́ rí ẹ má kàn rò pé ó ń sọ ni. Ọlọ́run ṣoore fún mi ní mo tí mo sọ ẹ wá ju island bó ṣe pọ̀ tó ní Èkó yìí ẹ wá island bó ṣe pọ̀ tó ní Èkó ọmọ onílẹ̀ má sí bẹ̀ ẹ jẹ́ bá mi wo máàpù yìí o. States of Nigeria, 27th of August 1991 to 1st of October 1996. Ẹ jẹ́ bá mi lọ Kwara. Kí ló ṣẹlẹ̀ sí Kwara? Wọ́n divided into 2. Ṣé ẹ rí pé Kwara ló ń jẹ́ Kogi? Ṣé ẹ ti rí? Ẹ jẹ́ fi hàn wọ́n dáadáa. Ẹ jẹ́ bá mi tún padà sí the last one. Wọ́n wò kán wá wọlé. The previous ẹ wá wo ta ló ń tán ta ni. The previous one. Ti kini. That would be number 6. Yeah. So number 7 will be.
Ṣé. Ọ̀rẹ́lẹ̀. Ṣé ẹ ti rí brọ́dà mi jọ ẹ bá mi fi hàn wọ́n ẹ bá mi tíráàkẹ́. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí Kwara o? Ẹ wò lókè lókè o. Ṣé ẹ ti rí Kwara? Ṣé ẹ rí ṣèpù Kwara? Ṣé ẹ rí ṣèpù Kwara bẹ́ẹ̀ ni? Ok. Ṣé wọ́n rí mọ́? Next one sí. Ẹ ṣe ẹ bá mi gbé next one sí. Sorry. Ẹ bá mi ṣe ti rí. Ṣé ẹ pọ́n ti pin dán? Wọ́n bá ní magician ṣé ẹ pọ́n ti pin dán bẹ̀ yẹn? Àbẹ́ ẹ̀rí dán? Lórí ilẹ̀ ọmọ Yorùbá yìí náà ni ó jẹ́ dájú tó wà lókè náà ṣé ẹ kọ́ tún náà fẹ́ pín nínú sí ọmọ Yorùbá. Ṣé ẹ rí àwọn bá dẹ̀ wà ń bẹ̀ wọ́n dákẹ́ wọ́n sọ̀rọ̀. Wọ́n dákẹ́ wọ́n sọ̀rọ̀. Wọ́n tún ní máàpù kan tó yẹ pé táwọn yẹn ti dẹ̀ láti 19something 1914 or so. Original one wà bẹ̀. Àwọn wèrè kan tán lọ gbà bóyá ó rò pé òun mọ̀ kan ṣe lórí online. Ó lọ draw line bẹ ní pé ó pín Kwara ìkúrò lára ilẹ̀ Yorùbá ayé ẹ̀ ti bàjẹ́. Ẹnikẹ́ni tọ́rọ nírú iṣẹ́ bẹ̀ yẹn ayé yẹn máa bàjẹ́ fún ni ó ní rí túnṣe mọ́. So the end of time. Ó rò pé òun fèkì online kí ló kà wá? Tá a bá gbọ́ sórí ẹ̀tọ́ tẹ́jọ́ yẹn bá kan ìjọ yẹn ṣe bọ́ original wà bẹ́ẹ̀ ká mọ ibi tó original wà náà. Ẹ̀yà àti ta ni. Ẹ bá mi fi hàn wọ́n ṣé ẹ ti rí o? Bẹ́ẹ̀ni. Àwọn onísọkúsọ kò ṣe Kwara sínú Yorùbá Kwara ò ṣe Kogi ò ṣe é sí rí ẹ̀yin wèrè tẹ́ ẹ̀mọ̀ tán yín. Ẹ wá bá mi ṣe rí sìn ó lè má hàn dáadáa ẹ bá mi gbé nọ́mbà 8 yẹn jáde sódà wọ́n á lè rí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ tán. Ẹ jẹ́ àwo dáadáa ẹ má bínú ẹjọ́ tó lọ lọ́hùn o ẹ má bínú o. Àtọ́ ọmọ mi. Ó dàbí eléyìí nọ́mbà 8. Oníkọ́lọ̀ yẹn ló bá tán ẹ bá mi gbé síta dáadáa ṣé ẹ ti rí Kwara dà. Kwara lélẹ̀. Ẹ ṣe Kogi dà. Kogi lélẹ̀. Ó bá tán. Ṣé tí n bá sọ wípé Kogi kò kí ń ṣe gbogbo ẹ̀ ní tiwa? Àwọn òṣojú kòkòrò ìran Yorùbá òṣojú kòkòrò. Owó extend to north and east. Ṣé bí òun Kogi nìyí? Wọ́n mú nínú Kwara. Wọ́n mú nínú Benue. Òun náà sọ ní Kogi o, kò sí tó jẹ́ Kogi láyéláyé. Àwọn ọ̀rẹ́ àwọn enemy within. Àwọn tó ń pín máàpù bí àwọn Scrabble and Partition of Africa. Àwọn ọ̀rẹ́ àwọn European tó ń pín kúkú pín. Òun náà làwọn eléyìí ṣe ìjọ àwọn amúnisìn inú ilé. Ṣé ẹni tí kò tán pín? Lójúkorojú. Ṣé ẹ rí níbí ẹni sùúrù ẹgbẹ́ mi wò dáadáa ṣé kí ni wọ́n ṣe pín? Ṣé ẹ sá mú Kogi? Ṣé ẹ rí? Ṣé àkókò máa ń sọ pé gbogbo ẹ̀kọ́ ni tiwa? Ẹ lè gbọ́ kí n sọ. Every time tí bá ń sọ̀rọ̀ Kogi màá ní àmọ́ bíbí tiwa wà gbogbo ẹ̀kọ́ ni tiwa. Òun nìyí omi lọ́lọ́run fi pín Ọlọ́run ló ṣe é. Mi ò lè rí láìpẹ́. Ọ̀tọ́ náà ti ṣe yìí. Àwọn amúnisìn àwọn ìka àwọn enemy within. Jẹ́rí tán pín. Ẹ wá bá mi wo Kwara lókè. Ẹ wo bí tó tún ti mú Niger State àti Kebbi lárẹ̀. Ṣẹ́rí ṣẹ́rí omi yẹn ṣẹ́rí ṣèkú Kwara tó fi hàn yín tẹ́lẹ̀ ṣẹ́rí wọ́n ṣe rí ṣèpẹ̀ ṣẹ́rí májíìkì tí wọ́n ṣe ṣẹ́rí idán àbẹ́ẹ̀rí idán. Ṣẹ́rí pé wọ́n ti fún Niger State o wọ́n ti fún Kebbi tẹ̀ wò yẹn Sokoto ni. Sokoto ló fara kan ọmọ Yorùbá bẹ̀ yẹn. Àwọn olùgbé fara kan bíbà Sokoto fara kan ọmọ Yorùbá bí. Alẹ́ fẹ́ pàtàn wèrè fún. Ẹ tún padà lọ wo ṣé Kwara ẹ wá wo ṣéèkù tán fún sìn ẹ wá wo idán tán ṣe. Mo ṣe ń bọ̀ ọ́ ẹ padà brọ́dà mi ẹ ní mo yọ yín lẹ́nu lé ní tèmi. Àtọ́ mọ́. Ẹ má bínú àwọn èèyàn wa mo rò pé ẹ bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ rí kíní ni. Ṣéèkù Kwara lélẹ̀ tẹ́lẹ̀. Ṣáàkiri God bless. Ọlọ́run. Ẹ wá lọ sí nọ́mbà 8 colored one yẹn. Kẹrin tó ń ṣe sọmọ Yorùbá. Ilẹ̀ wa ni o, ancestral land wa ni, olè àjogúnbá wa ni. Àwa la ní. A dẹ̀ máa sẹ́yìn kékeré, wọ́n wá tún ṣe tẹ́rí. Tẹ́rí ṣé mọ̀ pé omi yìí lélẹ́yìí o. Ṣẹ́rí Sókótó bẹ̀, ṣẹ́rí Kẹ́bì, ṣẹ́rí ìlà, ṣẹ́rí ṣèkú Kwara tẹ́lẹ̀tẹ́lẹ̀.
ṣẹ́rí tọ́tọ́ ṣe ṣẹ́rí tí èbùtọ́ fún Kwara sí. Ẹ máa wo ìkọ́sán fi gbé ọmọ Yorùbá kò mọ̀ tàn mọ́. Wọ́n ti replace ẹ̀. Wọ́n ti sọ pé káwọn kọ́ńkà gbogbo bíi anywhere ni. So ṣẹ́rí nínú tó ọmọ Yorùbá náà fún Niger State nínú ọmọ Yorùbá náà fún Kebbi which is Sokoto. Torí ìgbà tí ilẹ̀ ọmọ Yorùbá àjogúnbọ̀ ọmọ Yorùbá ní gbogbo lẹ̀ tó wà níbi omi yìí. Àwọn olùgbé òun rèé. Àwọn ní nearest neighbor wa látọ̀kan. Àwọn bàbá ńlá ẹ̀ máa náà máa wò across the sea. Wọ́n wá réèdì ilẹ̀ Yorùbá wọ́n tún padà wá ṣe. Lẹ́yìn pé àwọn réèdì tún wà o. Àwọn ọba yẹn náà tún fẹ́ lópè o. Nígbà tí ọwọ́ àwọn òyìnbó yẹn ṣe ń ba àwọn Yorùbá díẹ̀díẹ̀. Mò ń bọ̀ mo ṣì ń bọ̀ lórí yẹn. Ṣẹ́rí bí ká ti para kan ṣẹ́rí bá ṣe rí ṣèfẹ̀. Ṣẹ́rí ìtọ́tọ́ ṣe fọ́mọ Yorùbá. Tó yẹ kọ́mọ Yorùbá wá la ẹnu ẹ̀ kó máa sọ pé Kwara Kogi. Kí ló jẹ́ Kogi? Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn oníjọ́ ni wọ́n gbé náà jáde ni. Wọ́n rí ṣèfẹ̀. Ẹ lọ sísàlẹ̀ lọ́dà mi ẹ lọ sàlẹ̀ ibi tó ti ń wá gbami. Ṣẹ́rí agbami ṣẹ́rí ibi tí omi yìí àárín tó wá gbami. Ṣẹ́rí Bayelsa. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí Bayelsa. Wọ́n ti gé ó wọnú river. Ṣẹ́rí pé wọ́n génu omi delta lẹ̀ tó yẹ kí delta wà. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí àwọn onídán. Ṣẹ́rí nǹkan tán ṣe ṣẹ́rí omi Ọlọ́run ló ṣe òkè ṣèyàn. Ṣẹ́rí ìdán ẹ wo dáadáa ẹ bá mi wò. Ẹ abẹ́mi nìkan ni mo rí. Ṣẹ́rí adúrú fáńbù ní ilẹ̀ Yorùbá. Tó yẹ kí ọmọ Yorùbá máa pàtàkì tàn lórí nǹkan Yorùbá lórí ilẹ̀ Yorùbá. Ṣẹ́kiri ìgbà tán máa ń fọ́kẹ́ wọ́n bá tún sọ́dọ̀ òyìnbó wọ́n bá tún bẹ̀rẹ̀ sí sóyìnbó lé lórí wọ́n á máa gbọ́ north east north west north central ohun ìjọ tí wọ́n pa ní Kwara yìí ìjọ tán pa ní Kwara àti Kogi òun náà ń pè ní central o wọ́n ṣe ń pe ìjọ tán ṣe pẹ̀lú àwọn ọba ti Yorùbá tó wà ní Benin orin gẹ́gẹ́ ló di ẹjọ́ ìlú ti delta ló ti ẹ́rí o nínú ẹ̀ náà tó ti kú ọtún ẹ máa tẹ̀lé omi yìí ẹ tẹ̀lé omi torí Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Bẹ́ndẹ̀ ló di Edo Delta Bayelsa. Òun rẹ̀ ẹ wo dọ́tán pa ẹ wo dọ́ wọn. Kí ló dé táwọn ọmọ èèyàn burú báyìí kí ló dé tán yà kà báyìí. Ọlọ́run ló ṣe omi ni àbí àwọn náà lọ tó ṣe omi. Òun ló rìn ó mọ bó ṣe ń tọ́ ó wo ẹ̀wò bó ṣe tọ̀ ó ẹ̀wò bó ṣe ń gbé ẹ̀wò bó ṣe gbé sọ̀rọ̀ kálẹ̀ ságbá mi ṣe fóun ló ní agbára gbogbo ẹ̀ òun ló ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun ló ní gbogbo ẹ̀ òun ló ṣe gbogbo ẹ̀. Ẹ wọ́n bá ṣe fọmọ Yorùbá. Ṣó yẹ kọ́ ọmọ Yorùbá kankan máa pa ìtàn wò. Gbogbo tó jẹ́ Kwara yẹn ti Yorùbá ni. Àjogúnbọ̀ ọmọ Yorùbá ni. Ẹ bá ní àyè ẹ sọ́ọ̀dì ẹ̀ dáadáa o. Ẹ wo bọ́n ṣe rí ṣe Kwara. Ọlọ́run ló fomi pín o bí mo ṣe máa ń sọ mi ò yí padà. Òun nìyẹn ẹ rí o. So nǹkan tí mò ń sọ ẹ̀rí ẹ̀ ni mo gbé wá fún yín lénìí. Torí mo rí pé àwọn kan tún ti sínwín wọ́n ti ya wèé wọ́n tún ti sọ̀tọ̀kùsọ. Kwara Kogi èsì ni Yorùbá o stéètì mẹ́fà ní ti Yorùbá gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ gbogbo tó ní pátá tó máa pa wọn. Oró fẹ́ kí ìran Yorùbá pa wọn gbogbo tó ní pátá omi àtẹ̀tí òní máa pa wọn ni kò ní sí mọ́. Gbogbo tó ń jẹ́ ìbínú Ọlọ́run máa wà lórí ẹ̀ gbogbo tó ń jẹ́ ìbínú Ọlọ́run ó máa wà lórí ẹ̀ gbogbo tó ń jẹ́ ìbínú alálẹ̀ ó máa bá já nínú ayé ẹ̀ ayé máa fi parẹ́ ní èèyàn rádaràdà wọn. Ṣé ẹ lè imagine kan táwọn amúnisìn ṣe àti tìta àti Tinubu àwọn tìta ti kúkú wọ́n ti pín ìranù wọ́n ti pín oríṣiríṣi májíìkì àwọn Tinubu ẹ̀tọ́ rẹ̀ òkè lórí àwọn májíìkì ẹ̀tọ́ tó gbà jẹ́ni tán pín táwọn ọ̀tọ̀ àwọn ọkọ̀ tí mo sọ fún fọ́nmá háyà àwọn tó máa ń pàtàn títàn. Gbàtẹ́ bá ti ń kọ ìtàn èèyàn kan tẹ̀ ń kọ́ lóyìnbó ẹ ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. Òyìnbó ọba ń sọ òyìnbó ẹ mọ̀ pé nǹkan ti dé. Áfíríkà wá nǹkan mìta máa pe àwọn ọba yìí aláṣẹ wá nǹkan mìta máa torí kọ́ńtẹ̀ má gba táìsù yẹn jẹ́ rárá heritage ọmọ Yorùbá nìyẹn heritage fífi culture wa ni wọn gbọ́dọ̀ bàjẹ́ ojú àwọn tó gbà bọ́ ti bàjẹ́ sí wọn dáradára wọn ní kò ní bàjẹ́ láyé ó ti bàjẹ́ láyé tó ti tẹ́ dáadáa fi dé lédè ọ̀rùn ẹ̀yìn ti bàjẹ́ rú bọ́bọ̀ Yorùbá tó rọrí pé Yorùbá ti tó tán Ọlọ́run tí ó
mo sọ kàn tẹ jẹ́ wọ́n wá ń gbé yìí dìde kẹ́ wá ṣe divide àrùn ẹ wá ń pàtó pítọ̀ ẹ ti pàtó kó ọlọ́run ò gbà fún yín ẹ wá tó ń dàgbà tó Kwara òun lẹ rí yìí o tó ń ṣe fọmọ Yorùbá gbogbo náà ti búdọ̀ Yorùbá náà ti fún Yorùbá lẹ́rí lẹ́rí táwọn bẹ́ńdì àtẹ́ni wọ́n tún àwọn ẹjọ́ orí jẹ́sẹ̀ wọ́n tún jáná wọn lọ́wọ́ wọ́n tún yọ Bayelsa táwọn ẹ̀ máa gbọ́ Niger Delta làwọn Niger Delta ṣé ẹ ti rí o ọlọ́run ló pe èèyàn kan omi yìí rèé o èèyàn kan ló ṣe ọlọ́run ló ṣe o ó ń bọ̀ ní o ó lè ẹgbó bí tó ti ń bọ̀ tán kò sọ̀kalẹ̀ níbi kankan o láti wá gbà mí o kò sọ̀kalẹ̀ Nàìjíríà ló ti wá sọ̀kalẹ̀ láti wá gbà mí ibi tó ti ń bọ̀ jìnnà o Niger River tẹ̀lé ibi tó ti ń bọ̀ jìnnà ẹ wo ibi tó ti wá gbà mí kí ló dé tó sọ̀kalẹ̀ ní ìlú tó kù láti wá gbà mí ó ṣe jẹ́ Nàìjíríà kẹ́ bá kọ̀ọ̀kan náà ti mọ̀ gbẹ̀yìn àti bẹ̀rẹ̀ ló ti mọ̀ gbẹ̀yìn o àti bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ló ti mọ ìgbẹ̀yìn déédéé ó ti mọ tó máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bó ṣe ṣe Nàìjíríà ló wá jẹ́ kó mìíràn sọ̀kalẹ̀ Nàìjíríà ló wá fi pé ló ti mọ̀ nǹkan táwọn ọ̀tá máa ṣe àwọn enemies nìkan ó ti mọ tó máa ṣe àwọn olè tó sún to kill to destroy ó ti mọ tó máa ṣe ẹ wo ẹ bá mi wò òun rè ẹ̀rí nì bọ̀ tó ń rò pé ọpọlọ wa ò ní gbé àlè process wọ́n rò pé àmọ̀tán ara wa àwọn akọ́mọ̀tán ara wa dáadáa kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi ọmọ Yorùbá ọmọ aládé fúnra mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ ọ́rán mi o kì í ṣe fẹ́ fún ọ mo mọ ríwọ̀n gidi mo mọ̀ dáadáa Ọlọ́run ṣoore yẹn fún mi òun lè rí òun rè o ẹ̀rí rè o wọ́n ṣe bùnbí bùlọ̀ wọ́n kúkú afẹ́ gbé lójijì wọ́n fẹ́ gbé lójijì wọ́n wá ní Kwara kì í ṣe ra Yorùbá central kan gbogbo ayé gbogbo ẹni tẹ̀sán máa bàjẹ́ ọ̀hún máa bá yín ó máa bá yín rìn gbogbo tọ́lọ̀ fàjẹ́dá máa bá yín ṣẹ́ẹ̀rì o wọ́n ti bú o wọ́n tún fẹ́ gbé lójijì àbẹ́ ìwà rí nǹkan báyìí ṣé àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé Ọlọ́run ṣoore fún àkókò kọjá ayé wa àṣọ kọ́kọ́ mo máa ń sọ màálà pé wọ́n bá ní tiwa o gbogbo ẹ̀kọ́ ní tiwa o yóò yé sọ àwọn òpin náà àlójú kòkòrò anítẹ̀lọ́rùn ọmọlúàbí ni wá mo máa ń rí bí ìtẹ̀ náà àgbà nǹkan tí ò ṣe tiwa ìmùlẹ tó jẹ́ tiwa bí ní gbogbo ẹ̀ tó jẹ́ tiwa a ní torí àwọn amúnisìn ti tàn wọ́n lọ pé a sì fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ àṣìkò báyìí a fi sílẹ̀ ẹjẹ́ àṣìkò lóògùn náà báyìí à ń padà bọ̀ láti tún wá lọ sọ̀rọ̀ wa káàkiri àgbẹ̀gbẹ́ gbọ́ ẹ̀yin ìbìnrin ẹ̀dọ́ ṣé Yorùbá kọ́ ní mọ́ ni ṣé ìran Yorùbá kọ́ ní mọ́ ẹjẹ́ àwa lódìdí o kò gbọ́dọ̀ sí divide and kò gbọ́dọ̀ sí disunity ògo ìyọ́nàjọ fún wa ní ẹja lò ní ọ̀yẹ̀rà lélẹ̀ ó ti ní glory of the greater shall be greater than the former ògo eléyìí ó máa dájú sí tẹ́lẹ̀ lọ àjọ pawọ́pọ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ tó bá tán ṣùgbọ́n àwa mọ̀ yìí pé ọmọ bàbá ni wá ìran kan náà ni wá bẹ́ẹ̀ bá ló sì òyìnbó lẹ fẹ́ ṣe ó bá tán ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àbẹ́nikẹ́ni fa wàhálà nígbà ilẹ̀ wa òun rẹ o wọ́n gbé fún Niger State o wọ́n gbé fún Kebbi o wọ́n gbé fún Bayelsa gbogbo ẹlẹ́rìí o ilẹ̀ Yorùbá omi yẹn ni ṣéèpù yẹn ni ṣẹwárí tó burú jù pátápátá ni pé àwọn ọba wa dákẹ́ ṣẹ́ni wọ́n gbé gbogbo kínní mọ́ wọn lára ṣẹ́ni ẹ̀fọ́ lọ́ba wà àbí kò sọ ọba ní gbogbo ibi tó ti ń pè ṣé kò sí ọba Yorùbá ní gbogbo ibi tó ti ń pè. ọba Yorùbá ló kún gbogbo bẹ̀ lẹ́yìn ẹ̀mí àwòfẹ́ lọ́run. ló bá tán àwọn náà dẹ̀ máa júwe ara wọn pọ̀ ọba Yorùbá àbí ṣùgbọ́n ọba Yorùbá tó ti wà ní Niger State ọba Yorùbá tó ti wà ní Kebbi State ọba Yorùbá tó ti wà ní Kogi torí kò sí nǹkan tó ń jẹ́ Kogi wọ́n rà yẹn wọ́n create àwọn onídán àwọn onídán ló gbé yẹn jáde wọ́n gbé jáde kò síbi kankan tó jẹ́ Kogi ṣé ni wọ́n ṣe gbé Àbújá jáde òun náà ní Kogi ṣé mọ̀ fún àwọn tó kù wọ́n á sọ àwọn lórúkọ wọ́n pín odidi náà pín wọ́n pín odidi wọ́n pín eléyìí kò tiẹ̀ síbi kankan wọ́n kàn gbé jáde wọ́n mú bí wọ́n mú lọ́sàn wọ́n mú lọ́sì wọ́n ní Kogi wọ́n fún díẹ̀ nínú ìtàn fún wọn ní Nasarawa wọ́n bá ní Kogi wọ́n bá máa bá ní North Central aṣọ ìbora dára wọ́n bá ti fẹ́ jalè náà wọ́n lè ti dé wọ́n ti fẹ́ jalè. ṣẹ́tìrì ètò wa burú jù láyé ni pé ṣó yẹ kó ba Yorùbá dákẹ́ bí wọ́n tiẹ̀ fọwọ́ kan fara rárá ṣó yẹ kó dákẹ́
tí ògo tọmọ Yorùbá ara àbí tọ́lọ̀ ti ṣe ògo tó ṣe fún wa ó ṣe fún gbogbo ọmọ Yorùbá kò sílẹ̀ Yorùbá kan tí ò sógo bẹ̀ ṣùgbọ́n ó gbé adé fún Ọ̀yọ́ empire ó gbé adé fún Ọ̀yọ́ empire ibẹ̀ làwọn òyìnbó ti bá democracy ibẹ̀ lọ́ ti bá àwọn ẹ̀ṣọ́ lọ́ ti bá Ògbóni Ìlàrí gbogbo wọn ibẹ̀ lọ́ ti bá Kakanfò tán bá check and balance ìjẹ́ pé àwọn ti bí ìsìn kò sí nǹkan tó ń jẹ́ check and balance pẹ̀lú àwọn oníranù democracy ọdún ọba dẹ̀ lọ́ ti bá òyìnbó tán pè democracy bí tán ti bá nìyí o ìdí Kwara tán ti bá tán sí bùkùkù ilé Ọ̀yọ́ empire ni ẹ Kwara lẹ́ni yẹn Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire lọ bẹ́ẹ̀ ni gbogbo mi ó lọ bẹ́ẹ̀ ó lọ bó ṣe sàn lọ nìyẹn Ọ̀yọ́ empire tẹ̀rí tó jẹ́ wọn ọba Kwara tó ń pè Kwara yìí ẹ lọ kà tán centuries 100 nìyẹn century kan centuries òun ni Ọ̀yọ́ empire tó wà o ní Yorùbá lóko yẹn fi ń lọ kiri àgbáyé centuries ló fi wà o ní Kwara ní táwọn fún tán pè Kwara yìí tán pè tán sọ lórúkọ yìí tán pè Kwara òun ni o fún àìmọye ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ọdún àbí táwọn ẹjẹ sọ ẹlẹ́tọ́jà ọgọ́rùn-ún ọdún ní 100 ọgọ́rùn-ún try ní àìmọye ọgọ́rùn-ún ọdún Ọ̀yọ́ empire tí Aláàfin Ọ̀yọ́ ní ibẹ̀ ibi táláàfin Ọ̀yọ́ wà ní Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni Ọ̀rànmíyàn òun ni Aláàfin àfin ẹ̀rí o ní Kwara yìí òun náà gé ní kékúké yìí o táwọn ọba Yorùbá yòókù dákẹ́ o lòun rí o òun nìkan ló dé adé méjì Ọ̀rànmíyàn ó dé adé méjì lòun dé torí Aláàfin òun náà ní Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ yìí wọ́n pè Kwara yìí òun náà ní Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣe ń pè Ọọ̀ni ní àròlé òun kọ́ ló ní adé ọ̀rọ̀ ọjọ́ mi nìyí òun lè pèrè ẹ̀ náà ní of Ifẹ̀ but àròlé but àwọn tó máa ń pè wọn ò ní pè tán wọn ò ní pè dájẹ́ Aláàfin òun náà ló ní adé méjì ló dé ó dé adé Aláàfin Ọ̀yọ́ ó dẹ̀ dé adé Ọọ̀ni of Ifẹ̀ òun Aláàfin Ọ̀yọ́ òun ló bẹ̀rẹ̀ Ọ̀yọ́ empire o tó Ọ̀yọ́ empire fi wá centuries wọ́n wá ń bù àwọn ọba Yorùbá má dákẹ́ kẹ́lẹ́ nípa ọba Yorùbá ti tán ti pẹ́ wọ́n gba àwọn amúnisìn nínú ilé wọ́n gbà wọ́n láyè láti máa pínpín lẹ́yìn tó lọ́n ti pín pẹ̀lú mi. Indigenous Yorùbá people a máa gbalẹ̀ wa padà èyí tọ́bù fún Kogi èyí tọ́bù fún Niger èyí tọ́bù fún Kebbi pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run the Democratic Republic of the Yorùbá a máa gbà padà tí Nàìjíríà bá fẹ́ ṣẹjọ́ mi lórí ó yá àjọ máa fà á. Indigenous people ni wa indigenous land wa ni àwa la ní Ọlọ́run ló ṣe àwọn bá wa wọn ò lè bá yín fà á ṣùgbọ́n àwa máa bá yín fà á o àwa dédé ìgbà dédé àsìkò tọ́lọ́ dídé ìrànlọ́wọ́ fún wa a máa gbalẹ̀ wa a máa gbalẹ̀ wa bẹ́ẹ̀ ni sọ gbogbo ẹni mo fi sọ a máa gbalẹ̀ wa ìdán yín ó ti pín ó ti dópin ó ti bàjẹ́ gbogbo àwọn ti pèpè yín wó àwọn onílẹ̀ ti pa gbogbo yín mu. a máa bá ó clear ilẹ̀ wa ni ṣe rí àwọn núpẹ́ ìgbà tí Ọ̀yọ́ empire tó ti ń bọ́ sọ́wọ́ pé kò jẹ́ empire mọ́ wọ́n wá sí Ọ̀yọ́ empire wọ́n jagun kó bẹ̀ wọ́n rú níbẹ̀ o tó tẹ bá rí kápá àbínúkẹ́ níbẹ̀ kì í ṣe pé ọmọ bẹ̀ ní ó wà ní látọ̀dọ̀ tí wọ́n ní kì í ṣe ọmọ bẹ̀ àwa ńlá ní indigenous land wà ní.
wọ́n gbọ́mọ̀ níbẹ̀ for years bọ́tọ́ ọmọ Yorùbá wọ́n tún padà wá gba ilẹ̀ yẹn wọ́n tún wá rúùlù àìmọye wọ́n tún kó yẹn tún wá kújọ lẹ́yìn tó ń gbà padà lọ́wọ́ àwọn Nupe tó ń pè ní Niger State dáṣà lẹ́gbẹ̀ẹ́ kì máa rí nínú Kwara ẹ máa rí àwọn Nupe dáadáa which is Tapa ẹ máa rí Tapa bẹ́ẹ̀ dáadáa especially ìfẹ́ bá lọ sí Rasaregi ẹ máa rí wọn dáadáa wọ́n wà bẹ́ẹ̀ àti ìgbà yẹn wọ́n ti wà bẹ́ẹ̀ bọ́tọ́ ọmọ Yorùbá padà ẹ lọ kàtọ̀ náà wọ́n padà gbá ilẹ̀ wọn yìí kó tó wá di pa àwọn amúnisìn wọ́n tó bá kókó fọ́ gbogbo ẹ̀ lójú. ẹ wá ń pàtó a máa gbà ó a máa gbà Ọlọ́run ló fún wa kì í ṣe yìí ilẹ̀ wa ni a máa gbà èyí tá a fi ilẹ̀ Oǹdó ni Ẹdó ni kíkà ṣe wo Ẹdó ọ̀rọ̀ lórí ìyẹn ọ̀tọ̀ ni. bọ̀ṣẹ́ lè lójúkorojú olè tẹ́ ìjà tẹ́ ìpè lọ́yìn tẹ́ ìpìlẹ̀ wa tẹ́ wá fẹ́ ìlú ẹdú fẹ́ ìlú títí irú olè burúkú làwọn eléyìí náà ṣé èèyàn làwọn eléyìí ṣá àwọn bá dẹ̀ dákẹ́ síbẹ̀ wọ́n wò kí wọ́n ṣẹ̀ fẹ́ sọ gbà pé gómìnà ti gbàgbára local government chairman gbàgbára wọ́n gbàgbára lọ́wọ́ bẹ́ẹ̀ ojú ẹ̀ pààyà yìí tẹ̀ rí gbogbo nǹkan táwọn pín wẹ́lẹ́wẹ́lẹ́ yìí local government kìíní kan gbogbo ẹ̀ ló ṣe ní ètò ní Ọ̀yọ́ empire tẹ́rí bíi democracy kankan tó wà nìyẹn àwọn fúnra ara wọn ṣe oríṣiríṣi democracy irọ́ kò dàbí Ọ̀yọ́ empire níbi tí wọ́n pè ń para àkókò fẹ́ jì ọ̀run ò ní gbà fún yín ayé ò ní gbà fún yín àwọn onílẹ̀ ò ní gbà fún yín ẹ ti ṣe oppression yẹn ti ṣe olè yẹn ti ṣe ti pẹ́ ó ti kọjá Democratic Republic of the Yorùbá ẹ gbà bẹ́ẹ̀ Kwara wà bẹ́ẹ̀ I'm part of Kogi àwọn obìnrin gbogbo Kogi èyí tó mi tọ́lọ̀ fi pín fún wa yẹn ní tiwa Kwara tó ní gbogbo tẹkùnú tẹlọ jí tẹ̀jí o ẹ̀yin alápapọ̀ onífìkúpin olè ẹ̀yin ni o a máa gbá o òtí Federal Republic of Nigeria bá ní bákan ẹ̀ àpàdé ní international court ní olè ìrọ̀rùn ní indigenous land ní ti indigenous people ààyè òṣègbà ẹ lọ ka charter ẹ lọ ka dada kò sí nǹkan tó jọ láíláí ẹ̀yin ọba wa jókòó ẹ wá lẹ́yìn ọba kìnnì adẹ̀sọ ẹ wá sọ pé ọba wo ni ẹ sọ̀nà ṣèbíṣojú iná ṣe ń ṣe ládàradà ẹni tó jẹ́ òkú yìí lára òkú tọ́lọ̀ ń lò kò sí gbogbo ilẹ̀ Yorùbá tọ́lọ̀ ń lò gbogbo sí mo dídì gbé sí Ọ̀yọ́ empire yìí jáde kò sí ibi Yorùbá kankan mo máa ń sọ ọmọ ológun ọmọládé ní gbogbo wa kò sí ibi kankan nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń lò gbogbo sí kò sí ó dídì wá pariwo sí Ọ̀yọ́ empire yìí wọ́n bá ń bu nǹkan tó jẹ́ heritage sí ẹ̀yìn dákẹ́ síbẹ̀ tí ọba ta ní ọba wo nígbà tó ti kúkú bá lọ́wọ́ yín nígbà àwọn kòlónì àti gbà àwọn Federal Republic náà ṣe bẹ́ẹ̀ ti gbọ́ ẹ̀yin náà kúkú máa ń pè tẹ bá ń sọ ìbò tó bá ní kẹ́ máa sọ ìbò rádaràda ẹ̀yin náà kúkú máa ń sọ Federal Republic of Nigeria abẹ́ẹ̀ kì í ṣe republic abẹ́ẹ̀ sọ ìbò yẹn jẹ́ bẹ́ẹ̀ ìgbọ́n sọ ẹ̀ mọ̀ pẹ́ ń takora yín ni abẹ́ẹ̀ kó ìbò débẹ̀ ẹ kúkú gbọ́ ìbò débẹ̀ ẹ̀ ń parọ́ ẹ̀ ń díbọ́ wọn lọ dìbò ẹ̀ dìbò àwọn òṣèlú ọmọ ọ̀tá yẹn àwọn náà máa tàn bàbá wa o àwọn kábíyèsí wa o àwọn ọba wa o àwọn kinní kan o àwọn abọ́bàjẹ́ àwọn ọmọ ọ̀tá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ jáde mọ̀ pé republic ẹ̀ ń lò báwo lẹ ṣe kóra wọn jọ lẹ́sẹ̀ ló ṣe jẹ́ kankan náà ẹ mọ̀ pé wọ́n jẹ́ kankan mọ́ wọn ní ọ̀kan mọ́ ẹ̀ wá ń lò wọ́n láti ṣiṣẹ́ ibi kí ló dé tẹ̀ ní kọ́nùkà fún ọmọ alọ́lé wọn ẹ wá ń lò wọn fún ṣẹ́kíṣẹ́ ẹ bá máa ń sọ̀tún wọn ẹ máa ṣe ìyẹn là nígbà ẹ dáwọ́ ẹ̀ dúró ẹ̀yin lẹ́tẹ̀ pé wọ́n republic ẹ pè wọ́n lórúkọ mi o títí adélé máa fi dé ẹ wọ́ orúkọ tẹ fẹ́ pé àwọn ọba tẹ fi sọ́ndà yín o ẹ wọ́ orúkọ tẹ fẹ́ pé tádélé àwọn òní ọkàn ṣe pẹ̀lú ẹ̀ kò kàn wá rárá orí wọ́n ti yanjú ara yín ní wọ́n Nàìjíríà kò kàn wá ọlọ́run dẹ̀ wá ṣe ọlọ́run bá wà lẹ́yìn ẹ̀ wá o àwọn Yorùbá ṣé bẹ́ẹ̀ rí tó jẹ́ pé wọ́n Nàìjíríà yẹn lọ́tún ṣì ń tẹ̀lé ẹ gbogbo kà lọ́ṣẹ̀ kẹrin lójú wọn náà ti ń bu Kwara yìí lójú wọn ní gbogbo island káàkiri ilẹ̀ Èkó tí ó pẹ́ kò sọmọ nílẹ̀ kan ẹ lè bá indigenous kan bẹ̀ ọmọ Èkó kan bẹ̀ àbọ̀ ọmọ Yorùbá àbáwọn ara wọn bí àwọn ara wọn kọ̀ọ̀kan ẹ bá rí mbẹ̀
bá rí bẹ́ẹ̀ òun gan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ikùn mú àtòsí ikùn mú ọ̀bá àwọn ṣe sọ ọ̀tún ó sọ àbẹ́ ṣe sọ ṣá ikùn mú ọ̀tún ẹ̀ ó ti bọ́ sósì ẹ̀ tó lè bà níbẹ̀ ó dẹ̀ lójú bí tán bá jẹ́ kọ́ndé àwọn olè yìí náà ni àwọn ni ìmí ìṣẹ́ bá gbọ́ àwọn ilé àìmọye mò ń sòtọ́ fún yín ẹ̀rọ wádìí ní Victoria land Èkó yìí ni àbí kinní kan àwọn òkè náà náà ni o most of it àwọn òkè náà ni o lẹ́ẹ̀bá rí kó jẹ́ sójà á jẹ́ fúlàní sójà fúlàní ló máa ta fún Ìgbò àti fún Yorùbá tọ́nà máa conquer territory ṣé kò rí bẹ́ẹ̀ ẹ̀yin wá dákẹ́ ẹ wá sọ̀rọ̀ ọba ní kéyìn kò sí ètò máa wá o àwọn ẹkúkú ṣe fún Federal Republic náà ní Nàìjíríà wọn Nàìjíríà náà lẹ́dẹ̀ ń ṣe àwọn náà lọ́rọ̀ yìí lóye àwọn amúnisìn ti gbàgbára àwọn náà ya kúkú bá yín bírèkì ẹ̀ wọ́n yọ pátápátá wọ́n ti gbàtàn bírèkì àwọn bá yín yọ wọ́n yọ gbogbo egun yẹn dànù fún yín so ẹ̀sẹ̀ nílé tó pọ̀ padà mọ́ wọ́n ti bá yín yọ dànù wọ́n ti fọ́ wọ́n ti lọ lọ fún yín so àwọn náà ní kán bá yín wá orúkọ tẹ máa jẹ́ torí kò tẹ̀ yẹ pé orúkọ yẹn kókó ká lè rí mẹ́rin ògo ẹ̀ iyì ẹ̀ ọba iyì ní ògo ní fọ́mọ Yorùbá so kí Nàìjíríà bá yín wá tìyín o ṣé ẹ lè imagine Ọlọ́run kábíyèsí Ọlọ́run ẹ má bínú pé mo.